ẹ̀yin èèyàn mi ṣe rí nǹkan tí mo mú wá fún wa lénìí ó lágbára but kí n tó wá pìlẹ̀ fún wa ẹ jẹ́ kọ́kọ́ kọrin fún wa pé orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. Ṣé ẹni tá a máa ń sọ fún àwọn èèyàn wa pé this Yoruba nation no be ṣeré ṣeré we dey talk and dey say we dey joke, you know. Ẹ má bínú pé ọmọ ẹgbẹ́ wájà rẹ wájà wá lóhùn. Ọmọ arúgbó yẹn à ń ṣeré ni ọmọ pé kí náà ń sọ jàre kò sí nǹkan tẹ́ ẹ sọ kò sí kinní kan kò sí gbá kan kò sáwo kan. Ẹlòmíà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹlòmíà kọ́mẹ́ǹtì gan báyìí máa wò pé wọ́n lọ́hùn ò ṣé ìyà tí àwọn pípù yìí ń jò tí ì tó ni ṣé kò tí ì tó kí ọpọlọ àwọn èèyàn ṣí ni. Ẹ jẹ́ kọrin ẹlẹ́ẹ̀kan sí jàre orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù Odùduwà republic á dúró òmìnira á dé. Bẹ́ẹ̀ ni òmìnira máa dé. Ṣé rí Yorùbá nation no be ṣeré no be joke at all we dey tell you no be joke at all. Ṣé lẹ́yìn tẹ́ ẹ rò pé a lè gba Yorùbá nation mọ́ torí nǹkan tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ẹ gbàgbé àwọn Yorùbá máa ń pòwe kan pé ọkàn a lè ṣe kinní kan ọkàn lè fọwọ́ aago sẹ́yìn ni ọ̀n lè ṣe kinní kan ẹ wá dúró èmi àtàwọn òwe mi yẹn. Ṣé rí nǹkan tí mo fẹ́ wá sọ kí mo fẹ́ wá pílẹ̀ fún wa kẹ́ ẹ gbọ́ ẹ̀yin náà wá mọ̀ pé yes tòótọ́ Yorùbá nation á ṣe kí ni á dúró. Ẹ̀rí kan mo kàn ń rẹ́rìn wò yín ni. Ok ẹ jẹ́ ká máa fọ̀rọ̀ gùn máa pause and play ni àwa máa jù sáàrin ẹ wá rí i pé gbogbo ẹ̀yin tẹ́ ti sọ́kàn ní pé ẹ gbàgbé Yorùbá nation ṣì ń padà bọ̀ tó jẹ́ wípé ẹ jẹ́ ìfilẹ̀ bẹ́ẹ̀ ó yẹ wá lọ gbọ́. Mo ń bọ̀ kò tí ì sọ̀rọ̀ o. Nípa olóògbé sápá. Ó yá yìí náà ẹ wá lọ gbọ́ nǹkan tèmi gbọ́. Ok. Òṣòwò òṣèlú ìyẹn kọjá báyìí bàbá náà ni ojú ìṣòro kábíyè lọ́wọ́ yìí ìyà ìṣẹ̀lẹ̀ ń jẹ. Bẹ́ẹ̀ni ṣe rí tá a bá ń sọ fún wa pé Yorùbá nation ṣe ó máa dúró àwọn mìíràn máa sọ pé kí lẹ̀ ń sọ kìnnìkan wọ́n ti bàjẹ́ wọ́n ti ṣe gánà àwọn bàjẹ́ o but ẹ mọ̀ Yorùbá máa ń pòwe kan pé wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ni àwọn lè ṣe kìnnìkan ẹ má bínú owó yẹn ẹ bá mi parí ẹ máa wá play kíní fún wa máa play fídíò yìí fún wa pé kẹ́ ẹ gbọ́ kẹ́yìn náà gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń ṣe iyèméjì pé kò sí Yorùbá nation mọ́ Nàìjíríà no Yorùbá nation ṣe kí ni ó dúró sẹpẹsẹpẹ figure 8 pẹpẹpẹ ó yá ẹ jẹ́ kí wọ́n play fún wa. mo rò bóyá ẹ̀ ń gbọ́. Owó wọn ló dé. Ojú ìṣòro kábíyè lọ́wọ́ yìí ìyà ìṣẹ̀lẹ̀ ń jẹ. Olúwa ti rán Mèsáyà many times. God has sent Messiah several times. Àwọn èèyàn gbọ́ ọ̀gbọ́n ni. People are suffering. Yes, Olúwa ti rán Mèsáyà. Ó ti rán àwọn pé lọ bá mi jà fún. God already sent some people. Ṣùgbọ́n àwọn èèyàn lọ tún sọ pé àtà ló rán iṣẹ́. Some people are even saying who sent. So ó máa dé situation wíwá tó bá lè débi bí wáyé. It is so tough. Àbí náà wà lè débi báyìí. Ara nǹkan tá à ń sọ nìyẹn nígbà tá à ń sọ nǹkan yẹn pé ṣe Sunday Igboho náà ló gbé wọn dìde kì í ṣe pé àwọn náà mọ̀ dìde fúnra àwọn náà ló gbé wọn dìde àwọn mímọ ṣàtakò wọn tako ṣe Sunday Igboho débi wípé àwọn olórí kóríkọ tún sọ pé yẹn Sunday Kútọ̀nù wọ́n tún ń bú ẹni yìí anyway kò lè jọ wá lójú náà
ṣèbí mọ́ ṣe sí Jésù Kristi ńgbà yẹn náà nìyẹn náà tán ní mẹ̀sáyà wo ló ń bọ̀ mẹ̀sáyà wo ló ń bọ̀ Ọlọ́run ti gbé wọn dìde àwọn èèyàn la tún sọ pé ta ló rán ṣe bẹ́ẹ̀ náà gbé pé ta ló rán wọn ń ṣe láwọn tó sọ pé ta ló rán wọn ń ṣe ta ló rán ṣe Sunday Igboho ṣe ṣe kíníkan nígbà kan àwo kan ṣe ní ìgbà tí ìyá bá máa gun orí gbogbo wọn Ọlọ́run o ṣẹ́yìn náà gbọ́ báyìí ìyà ò tí jẹ́ lọ béèrè pé ta ni tíṣà ẹ̀ ṣebí òun mò ń gbọ́ ní ìsìn fìrìfìrì mi ò tí ì gbọ́ fúnra mi pọ̀ mò ń gbọ́ fìrìfìrì pé àwọn ìjọba yín sọ wípé nǹkan tó wà nílẹ̀ nísìnyí o kò sí nǹkan táwọn lè ṣe sí ẹ má wọlé ẹ má gbọ́ lọ́wọ́ pause and play ni mo ti sọ fún wa pause and play ni o kẹ má sọ pé torí mo mọ̀ yín fọ́ọ̀sì mi gan-an ẹjọ́ ẹ ti pọ̀ jù nǹkan tó ń play lọ jẹ́ ká farabalẹ̀ gbọ́ ẹ má farabalẹ̀ gbọ́ bọ̀ ẹ jẹ́ kí mi náà sọ tọ̀dọ̀ mi bọ́ta ṣe ti gbọ́ ẹ̀yà. ṣẹ́yìn náà ń gbọ́ ó ní tí epo petrol 1 litre bá wọ 5,000 naira àwọn orí àwọn ènìyàn á ṣí iye wọn á ṣí wọn á jókòó sílé wọn mọ̀ pé no nǹkan tó kàn ní Yorùbá nation à ń sọ ńgbà yẹn pé the best way tá a fi lè lọ tí gbogbo wàhálà ìfi lè ṣe tó fi lè dínkù òun náà ni kí Yorùbá nation wà kí Yorùbá nation wà ó ti wọ́n mọ̀ àwọn Nàìjíríà lára débi wípé tó máa ti sọ pé iye nǹkan báyìí ni wọ́n kàn pariwo tó máa ti pariwo bíi bóyá 1 week wọ́n tún kó gbá wọlé wọ́n tún ṣe kí ni wọ́n tún ṣe adapt tígbà tí ìyá bá jẹ lómi dórí góńgó ìgbà yẹn ló máa mọ̀ pé no ẹ jẹ́ ká dìde ìyà ò tí ì jẹ lómi ni wọ́n ní ìyà ò tí ì jẹ ló sọ pé ta ni tíṣà ìyá bọ́dọ̀ ṣe máa pa ìwé Yorùbá yẹn má bínú àwọn ìwé Yorùbá mi yẹn ó gbá ń kọ́ gbigidi bọ̀tẹ́ má bá mi lò bẹ́ẹ̀ máa pílẹ̀ fún ẹ má wọrí ẹ jẹ́ kí mi náà máa sọ tọ̀dọ̀ mi kí n máa sọ fún kí n máa sọ́kun kí ó lè máa yí àwọn ènìyàn wáyé pé Yorùbá nation sì kéṣe kí ni ó sì yẹn exist. ṣé ń gbọ́ tí bá ṣe ọpẹ́lọpẹ́ ẹ jẹ́ kọ́kọ́ sọ tí bá ṣe ọpẹ́lọpẹ́ íńtánẹ́ẹ̀tì tó ń jẹ́ kí àwọn youth wa nàìjíríà àwọn youth nàìjíríà nìsín máa rí content ṣe tán fi make owó àti àwọn tó tún help àwọn èèyàn káàkiri financial donation tó ń donate fáwọn èèyàn ṣẹ̀gbọ́n ní 2024 sápá máa ṣe kí ni kò tí bẹ̀rẹ̀ nísìnyí pé sápá máa bẹ̀rẹ̀ gidi gan nígbà náà sọ ńgbà yẹn pé bàbá wa yóò lè ṣe àwọn kan ní ọmọ ẹni ò lè ṣe di bẹ̀rẹ̀ káfí sí ìdánmọ ẹlòmíràn blablabla ẹgbẹ́ ni yín sàn ṣé bàbá ẹ ní kíní kan ẹlòmí ẹ̀ka afẹ́bú bàbá mi dánwò àdọ̀kì ẹ kò kàn mí ṣé bàbá yín tí wọ́n á ṣe nìsín ọmọ ẹni ò lè ṣe di bẹ̀rẹ̀ káfí sí di ọmọ ẹlòmíràn náà ọmọ tí wọ́n fẹ́ wá fìlẹ̀kẹ̀ sí díẹ̀ ó yá tó ti ń ṣe ọmọ á sọ wípé Saturday tó bá wà dá Friday ẹ̀ láti mọ̀ àtìgbà tó ti wọ́rí oyè báyìí lépo ti ṣe gbẹ̀rùn ṣèbí ńgbà tó fẹ́ wọlé náà ni a máa gbé wálẹ̀ a máa ṣe kinní kan a máa ṣe gbẹ ìjọ ṣán wálẹ̀ ṣó wálẹ̀ tábà ṣẹ́rí tábà kọ̀fẹ́ máa tọrọ wa jẹ lórí íńtánẹ̀tì tábà kọ̀fẹ́ máa múnú ara wa dùn la máa sọ pé ó ṣe gbá ó ṣàwo ó ṣe gbá ó ṣàwo kí ló ṣe ẹ wo epo nísìn àwọn kan tí ń ta petrol ní 700 per litre rice wọn gbogbo ẹ̀ wọ́n everything ló wọ́n kí ló dé àwọn dáàdì yín dẹ̀ sọ pé kò sí nǹkan táwọn fẹ́ ṣe sí ẹ̀yin dẹ̀ sọ pé ọmọ ẹni ò lè ṣèjú bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi sí ọmọ ẹlòmíràn ṣe ti rí báyìí nìsín ìdí ọmọ wa tá a fi sí náà ló ń kó yà jẹ yín o ṣe ń gbọ́ 2024 wọ́n ní sápá máa ṣe kí ni ó máa pọ̀ ṣe bẹ́ẹ̀ ń gbọ́ tí àwọn Fúlàní sọ nísìnyí pé tí Tinubu ò bá ṣe kíníkan gbogbo ara ti máa gbọ́ kíní yẹn mi nígbà tí rojọ́ lọ síbẹ̀ ìpè tí Tinubu bá ṣe kíníkan ìpè àwọn ò ní gbóúnjẹ wá fún wa mọ́ ṣe bẹ́ẹ̀ yìí náà ti rí ẹ wọ́n sọ pé no ẹ jẹ́ ká ṣí níyẹn náà ṣe bẹ́ẹ̀ yìí náà ti rí ẹ̀dá sọ pé wọ́n Nàìjíríà tí táwọn Fúlàní sọ pé tí Tinubu tí ó bá ṣe kíníkan pẹ̀lú owó táwọn ní kó sọ torí àwọn èèyàn wọn tán pa igbá kan àwọn kan ìpè àwọn ò ní gbóúnjẹ wá fún wa mọ́ ìyọ̀rọ̀ ẹlẹ́gbin àbí ìyọ̀rọ̀ kí lè máa ń pè ok ẹ wo ti sùn ẹ̀kọ́ tí màá kàn sọ ń bì kí tó máa bọ́rọ̀ mi lọ ni wípé ìwọ tó bá mọ bọ́ ṣe ń dá ọkọ̀ tòmátì tó ṣe ń gbé iṣu kó
kó o tètè ya máa gbìn. Tó bá ní oko wọ́n ṣe sínú inú sag paper cement ẹ kó yẹ̀pẹ̀ sínú ẹ̀, ẹ gbìn kíní iṣu sínú ẹ̀, ẹ gbìn àwọn nǹkan tẹ́ bá lè gbìn, ẹ gbìn kí sápá owó máa wà lọ́wọ́ ẹlòmíì gan kò ní rí nǹkan rà. Ṣé mọ̀ lẹ́ ń gbọ́ yìí ẹ rò bóyá à ń ṣeré nígbà tá à ń sọ gbà yẹn pé nígbà tí Tinubu bá wọlé pé ẹlòmíì à rí pépà á pè ní owó, wọ́n ní irọ́ ni. Ó ní bàbá Násírì tí mo máa gbé fídíò wọn bàbá yẹn wá, in fact bàbá yẹn sọ náà, àwọn míì máa sọ pé kán bẹ́nu sàn, àwọn míì máa sọ pé yẹn kíní kan tí wọ́n náà ó gbọ́ nǹkan tí bàbá yẹn sọ pátápátá ló ṣe. Ó yá ẹ máa gbọ́ lọ́wọ́. Yoruba nation. Okay, Yoruba nation. Sọ́nà ni fún wa ṣá. Sọ́nà ni. Bàbá, ìbéèrè ni pé ta ló so Nàìjíríà pọ̀? Ẹ̀wọ̀n ń dà o. Ìjọ tí wọ́n pe orúkọ Nàìjíríà ta lẹni tó pè. Ṣé ó sọ wípé ẹ̀mí Ọlọ́run gbò pé kò orúkọ yóò yí sí owó ẹ̀sìn ọ̀sán ó yà kó ìbọ̀? Nàìjíríà ló wá sọ. Ènìyàn ló kò pọ̀. Náà ẹ máa gbọ́ sí. Ṣé ọmọ tó ń jẹ́ Ṣẹ̀? Gbogbo yẹn máa pariwo. Oh God of Israel! Israel jagun pẹ̀lú bọ́mbà. Israel are fighting. Ẹ wo eré ń pa mí bẹ̀yẹ jàre ṣé gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní ta ló kó wa pọ̀, àwọn ènìyàn ló kó wa pọ̀. Meanwhile àwọn ìlú kan wà tó jẹ́ pé ìtẹ́ bá ti gbé ìdára yín náà máa kó yín pọ̀. Ní ìsìn wọ́n pe ibi ọ̀dọ́ wa ní Dutch land, Dutch ló ń sọ ń bẹ̀, o ò lè ṣèdè míì bẹ́ẹ̀ kan gbọ́. Tó o bá fẹ́ ṣèdè míì bẹ̀ wọ́n á ní kẹ́ mú translator wá ni, interpreter kan máa ní kẹ́ mú wá ni. Now Nàìjíríà wa ní ìsìn yìí Yorùbá ó yẹ ká dá dúró lọ́tọ̀ ní country ni, kí Yíbò dá dúró lọ́tọ̀ ní country ni, kí Haúsá dá dúró lọ́tọ̀, káwọn Niger Belt tàbí kí lẹ́yìn pé wọ́n kí kálukú dúró lọ́tọ̀ọ̀tọ̀. A lè wá jọ máa bá wa ara wa ṣe nǹkan papọ̀ o, a lè jọ ní business papọ̀, but kálukú ṣe kí ni kó dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ṣùgbọ́n náà lẹ́yìn náà gbọ́ nìsín. Ṣùgbọ́n wọ́n ti ṣe kí ni, wọ́n ti àwọn bàbá wa ń gbà yẹn wọ́n ti fi ordinary mirror lásán wọ́n ti fi gba ògo ọjọ́ ọ̀la. Ṣùgbọ́n mo mọ̀ wípé a máa ṣe kí ni, a máa gba nǹkan wa padà by fire by force. Ẹni tó bá máa kú ló máa kú. Ẹ má bínú pé mo lu ọ̀rọ̀ yẹn, ẹni tó bá máa kú ló máa kú, ẹni tó bá máa kú ló máa kú, because the way bí àwọn people yìí ṣe ń pa àwọn ènìyàn wa no be ṣeré. Ṣèbí àwọn ibì kan lọ́sẹ̀ṣẹ̀ lọ ju bọ́ǹbù sán ní ọ̀rọ̀ bóyá wọ́n péjọ fún kinní kan ni wọ́n dẹ̀ ju bọ́ǹbù sáàrin àwọn ẹlẹ́ni tó ń ṣe nǹkan tó ń ṣe ìnáwó fún ara wọn. Ẹ̀yin tó ń ṣe ìnáwó Nàìjíríà ẹ jẹ́ tètè ya mọ bẹ́ẹ̀ ṣe máa ṣe, bóyá kẹ̀tẹ̀tẹ̀ kọ́kọ́ lọ kẹ̀tẹ̀ kọ́kọ́ inform gbogbo gọ́ọ̀mẹ̀ntì, gbogbo àgbáyé gọ́ọ̀mẹ̀ntì pé gbogbo Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì pátápátá nípa ẹ fẹ́ ṣe ìnáwó kọ́ máa wà ju bọ́ǹbù sáàrin yìí. Ẹ jẹ́ wà very careful. Ọ̀n lo gbogbo yìí kíní yẹn láti máa reduce àwọn èèyàn lọ díẹ̀ nìyẹn. Bí tí mo fẹ́ lọ gbogbo nìyẹn. Ẹ̀yin tí ẹ máa sọ oh God of Israel wá ọ̀gbẹ́ni wá ń bì. Ṣé ẹ ráwọn white tó fún wa ní Bible tó ń gbé gbogbo Bible ìwá fún wa pé ká máa kà á. Ṣé ẹ ráwọn gbogbo wọn kà nothing. Ṣé ẹ ráwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì ń bì kò ju àwọn arúgbó tó ti gbé bíi 70 60 lè ra arúgbó 60 ṣọ́ọ̀ṣì 60 tó sì ń ṣiṣẹ́, àwọn 75 80 90 àwọn ilẹ̀ máa rí wọn tó máa ti kíní mẹ́ta tó máa lọ báyìí, àbí kọ́ mọ wọn kàn mú wọn wá tó máa fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì. Ẹ̀yin tẹ́ máa gbọ́ God of Israel, àwọn Israel ní ìṣòwò lẹ́yìn gbọ́ yẹn, àwọn tó ní weapon, ẹ̀yin tẹ́ ń pè wọ́n fi wọ́n gbàdúrà. Àwọn kan ń jà fún ara wọn. Àwa Nàìjíríà tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí a máa lọ orí òkè, a máa lọ sàlẹ̀, a máa lọ òkè. Nǹkan tó yẹ ká lo common sense wa ká fi ṣe nǹkan irọ́ ni o. Tẹ́lẹ̀ mi bá ti dé ṣọ́ọ̀ṣì kó gbàdúrà wọ́n láwọn ogun tó wà Nàìjíríà bá wa mú kúrò ṣe kéré bá ibo ló ń gbogbo lọ. Àbí kẹ́ lo common sense yín kí nǹkan kẹ́ fi tún nǹkan ṣe. Israel tẹ́ fi ń gbàdúrà, Israel tó wà ní Bible òun nìyẹn o. Gbogbo wọn ló ní àwọn olùkọ́ everybody wọn ló máa ní weapon lọ́wọ́ tó fi ń defend ara wọn. Ṣùgbọ́n àwọn àti wa àdúrà ni Nàìjíríà máa dá ọ̀tẹ̀ táwọn pásítọ̀ wa kan Nàìjíríà will be good kíní kan àwọn pásítọ̀ wa tí mo sọ yẹn ti ń yé yín bẹ́yẹn. Ẹ má jẹ́ ká máa pe ọ̀bọ ajá lọ́bọ fúnra ara wa. Mi ò sọ pé kò sọ náà, yes Ọlọ́run wà, ṣùgbọ́n Bible tí wọ́n kọ yìí wọ́n kọ́ láti fi colonize everybody ni.
àwọn tó wá kọ́ yẹn ẹ wá wò bí àwọn ṣe ń ṣe, àwọn tó wọ́n pa àwọn làwọn kọ́ wọn ò tẹ̀lé, àwa tá wá gbé sórí àwa la wá ń tẹ̀lé. Ẹ wò bí ṣọ́ọ̀ṣì ṣe pọ̀ tó Nàìjíríà, ẹ wò bí ìyà ṣe pọ̀ tó. Àwọn tó wá gbé fún wa churches mélòó lẹ rí ń bì? Àwọn Catholic church ńlá ẹyọ kan wọ́n ti kọ́ láti 1990 àbí 1970 àbí 1915 ló wà bẹ́ẹ̀. Ẹ lè rẹ́nì kankan bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn arúgbó. Ẹ̀yin màmá àwọn Israẹli táyẹn fi ń gbàdúrà tó wà ní Bible, àwọn yẹn ló ń gbé weapon táwọn gan tọ́kí tó ń dojú bọ ọkọ̀ra wọn àtàwọn tó jọ ń jagun. Àwa màmá máa lọ pé bá pé Jésù a máa ṣe gbá, a máa lórí òkè, a máa bí sọ pé Jésù ò sí o fine, bí Jésù ṣe wà bẹ́ẹ̀ lànà bí wà, bẹ́ẹ̀ ni àwọn babaláwo náà bí Ọlọ́run ṣe pé kálukú òjíṣẹ́ ni gbogbo wọn. Ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ ni pé jẹ́ ká yáwó ara wa ní brain, àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé common sense ló yẹ ká lò. Kò dìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ máa lórí òkè wípé Ọlọ́run ò bá wa tún Nàìjíríà ṣe. When you have your sense, o mọ̀ pé o fẹ́ jẹun, o mọ̀ pé o fẹ́ yàgbẹ́, o mọ̀ pé o fẹ́ ṣe kòlábò, ẹ máa wá di pé Nàìjíríà ṣe kí ni common sense ló yẹ ká lò náà. Àwọn máa gborí òkè lọ́tàn ọ̀rọ̀ wa. Ẹ máa gbọ́ lọ jàre, ẹ má bínú. Yes. Ẹni tó ń sọ̀rọ̀ yìí pásítọ̀ ni o. Oh my goodness. Wọ́n máa ń sọ wípé bí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan báyìí òun ni òtítọ́ máa bá ọjọ́ kan péré báyìí. Gbogbo nǹkan táwọn white yẹn tó ń ṣe ń gbà yẹn gbogbo ẹ̀ láṣìírí tí pásítọ̀ yẹn tó ń sọ̀rọ̀ yìí o. Àní tó bá jẹ́ pásítọ̀ tó lọ́n bá pè use your sense. Mi ò ní má ṣe pásítọ̀, mi ò ní má ṣe wòlíì, but use your brain. Kí ló dé wá dé? Wọ́n dẹ̀ ṣe títí àdẹ̀wà nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀sìn mùsùlùmí, àdẹ̀wà ń bẹ̀, àdẹ̀fí ń bá yára wá jẹ́, àfi ń bá yára wá jẹ́. Àdẹ̀sọ́pọ̀ à ń ṣẹ̀sìn. Ìlú tẹ́sí ò sí ń bẹ̀ gan, ẹ wo bọ́ ṣe bílù wọn ṣe dá. Àwa tá a ní gbogbo resources tán nílé ayé, ẹ wo bílù wa ṣe rí. Ìyà ò tí ì jẹ lómi, wọ́n ti sọ tí ìyà bá jẹ lómi gbogbo ẹrù báyìí. Àwọn politicians yẹn náà máa sọ pé Sunday Igboho ẹ̀wà ṣe rẹ́dì, àwọn ló máa support. Ìyà ò tí ì jẹ wọn nígbà tó bá ń gbé ìyàwó ẹlòmíì tó ń bá sùn lójú wọn, tó ń mú àwọn ẹlòmíì tó ń bá sùn lójú wọn, tó ń pa wọn lójú wọn. Ìgbà yẹn lára wọn látó balẹ̀. Ìsí wọ́n legalize ìbọn yín pọ̀ lọ́ Israel. Ṣe gbọ́ṣẹ́ bẹ́ẹ̀ ni. Bàbá yẹn mo sọ̀rọ̀ kan before kí wọ́n tó bọ́ta. Mo rí wípé àìsàn máa mú wọn bínú. Mo sọ jáde kí ni ẹ̀dẹ̀ ṣẹlẹ̀. Bàbá Sunday, ẹ má bínú ẹ ti parí iṣẹ́. You don't completed your work. Iṣẹ́ ṣì kù. Ṣùgbọ́n tí mo gbọ́ ni underground planning. But I said we should start underground. Ṣàtúbà dé stage kan. Ṣé nígbà tá a bá ń sọ fáwọn ẹlòmíín pé ṣe Sunday Igboho ṣe àní ẹni tán lọ́hùn rán ni òkè ẹ jẹ́ kí n fún yín nìkan ṣẹlẹ̀ má wọrí pé ojúṣẹ́jú ẹ̀ ti pọ̀ ẹ jẹ́ kí n rojọ́ lé ní ẹjọ́ torí Ọlọ́run ṣe rí máa ṣe padà pílẹ̀ fún wa kẹ́ ẹ gbọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí n máa sọ àwọn nǹkan tẹ́mi náà máa ń sọ ń gbà yẹn fún wa ẹ rí pé mò ń rẹ́rìn ẹ jẹ́ ìṣìfì yẹn lẹ́nu. Àwọn olóṣèlú kan ló máa pè sẹ́kọ́lẹ̀. Are you ready? Yà ìgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ nígbà tí mo sọ pé ṣe Sunday Igboho ẹni tí Ọlọ́run rán ni ṣe Sunday Igboho táwọn míì máa tánu sí ẹ máa ṣe nǹkan tó wù yín ẹ máa sọ̀rọ̀ sí wọn anyhow ẹ máa ṣe gbá kan anyhow ẹ lọ wo gbogbo àwọn tó sọ̀rọ̀ sí ṣe Sunday Igboho ṣe Sunday Igboho ń gbà yẹn ẹ lọ wo ayé wọn nísìn àní ẹ lọ wo ayé wọn bó ṣe rí à ń sọ fún yín pé ẹni tẹ́ náà rán lẹ́nu yìí ẹ má tàwọn sí ẹ má kọjá àyè yín dọ́dọ̀ ẹ má ṣe gbá kan à ń sọ ń gbà yẹn wọ́n ń wò pé irọ́ là ń sọ ẹ̀yọ́ ẹ lọ wò ẹ lọ gbogbo àwọn tó tàwọn sí ṣiṣẹ́ ní gbogbo àwọn tó bu tán ṣe pè ṣe gbogbo ẹ lọ wò báyìí wọ́n ṣe rí náà ẹ lọ wáyé wọn bó ṣe rí à ń sọ fún yín pé ẹ máa ṣọ́ ẹrọ ẹnu yín ẹ má rò bóyá tó ní nǹkan tẹ́ fẹ́ jẹ́ kẹ́ máa bá yẹ lómi jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ ẹ ní àwòsíyàn wọ́n máa sọ mọ́ ní kì í ṣe gbogbo èèyàn lèèyàn lè máa sọ̀rọ̀ sí kì í ṣe wáṣẹ kò tún wá ṣe bí iṣẹ́ Sunday Igboho tẹ́ wọn máa sọ̀rọ̀ tẹ́ ẹgbẹ̀wọ́ ni mo kàn reverse díẹ̀ ni o ẹgbẹ̀wọ́ ni ó ṣe gbogbo ókè ẹ̀rí kan pa mí ṣe rí
ìgbà tí Awíkókó kóbókóbó yẹn nígbà tí ó bọ́ tàǹgbà yẹn ó apologize ó ní kọ́ má bínú àmì kí Sunday Igboho má bínú kíní kan tó ṣáà bẹ̀bẹ̀ ìyẹn ṣáà lọ èmi wá ṣe prógámù náà mo wá ní mo ní ṣe eré Awíkókó tó bẹ̀bẹ̀ mo ní ẹ̀bẹ̀ orí àwọn ló bẹ̀ o mo ní ẹ̀yin máa wo mo ló sì máa tẹ̀ mo wá ń sọ nígbà yẹn pé Awíkókó lọ ṣọ́ ara ẹ̀ mi ìfẹ́ mẹ́nu lọ bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ́jà yẹn ni mo ní Awíkókó lọ ṣọ́ ara ẹ̀ ó máa tó tẹ́ mo sọ gbà wọ́n ló máa tó tẹ́ mo ló máa tó jẹyà mo ní ṣùgbọ́n má jẹ́ kí n sọ̀rọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé tó bá ṣọ́ ara ẹ̀ ó máa tó tẹ́ ó yá ẹnujọ́ mẹ́ta yìí ṣé kò tẹ́ àbí ó tẹ́ bó tẹ̀ jẹ́ kó ti fílẹ̀ bọ̀ ó padà tẹ́ ó fi àtẹ́ báyìí ó fi tẹ́ẹ̀dì so kì í ṣe gbogbo èèyàn lèèyàn lè máa bú ẹ jẹ́ máa pílẹ̀ fún wa kẹ́ máa gbọ́ náà. Lágbára náà ó máa pín báyìí ṣe rí ọ̀rọ̀ Nàìjíríà máa pín ṣe rí ẹ má bínú pé mò ń pọ̀ fún play mo ti sọ náà pé pause and play la máa ṣe lénìí but ti máa padà play fún wa fully ṣe rí pé ọ̀rọ̀ Nàìjíríà máa pín yìí a ti fi hàn wá tipẹ́ pé Nàìjíríà máa pín kó tó di pé ṣe Sunday Igboho dìde bọ̀ ìgbà yẹn ojú tí òjìṣẹ́ náà ojúṣe lè wá bọ́ta wá sọ̀rọ̀ kiri mo wá sọ fún mo ní Nàìjíríà máa pín mo ní Ọlọ́run ti fa ìjọba Nàìjíríà yá tipẹ́ ṣùgbọ́n what do we do now kí la fẹ́ ṣe àṣàsọ tọ́lọ̀ bá rán wa àṣàsọ fọkọ mi gbà yẹn bọ̀ tìgbà tó wáyá tí mo wá rí pé kíní yóò dàbí pé I have to come out and be saying all these things torí ẹ̀ mo fi máa ń bọ̀ tàbí mo fi máa ń sọ àwọn nǹkan míì tí Ọlọ́run bá rán mi ṣe rí Yorùbá nation sẹ́ ó máa lọ wà láì ajé Yorùbá nation ó máa ṣe kí ni ó máa lọ àdúrà tí mo máa ń sọ fún wa gbogbo wa tí mo máa ń sọ fún àwọn èèyàn mi lórí ìjíṣẹ́ ni wípé ẹ jẹ́ ká máa gbàdúrà pé nígbà tí Yorùbá nation bá máa dé kó má fi èmi àti ẹ̀yin kó má fi wá ṣàwátì kí ó ṣojú wa kó jẹ́ ní kíákíá àdúrà tí mo máa ń gbà fún wa nìyẹn tí mo máa ń fẹ́ kí èèyàn mi náà tẹ̀wà lórí ìjíṣẹ́ kẹ́ ẹ máa gbà because a máa gba Yorùbá nation yẹn Nàìjíríà ò lè lọ tí kò lè pẹ́ títí mọ́ ẹ gbà bẹ́ẹ̀. ṣe rí ìmúlẹ̀ ọ̀rọ̀ tẹ́ni sọ ó dà pé Saudi Arabia bíbo ló ń pè ńgbà yẹn tí àwọn ènìyàn wá gbé tó máa gbé lọ sọ́run tó bá ká wọn mú ọmọ apá wọn ni ó wá ní ọmọ gọ́fúnà bóyá ọmọ sẹ́nitọ̀ kan ní ọ̀rọ̀ yìí tí mo sọ ti pẹ́ ìgbà ilẹ̀ tí máa mọ̀ wípé kò sí Nàìjíríà kankan pẹ̀lú so ó mi pé ẹjẹ́ kọ́kọ́ sọ pé ó mi pé bí àwọn èèyàn wá ṣe ń gbé kinní lọ sọ́run yẹn ó ti yé mi fẹ́ fi gbogbo ẹnu sọ bó ṣe ń gbé kinní lọ sọ́run yẹn tí wọ́n mú wọn yẹn tí wọ́n pa wọ́n yẹn at least ó máa ti ríṣì àwọn ìjọba wa lè sọ pé kàn yanjú wọn kàn kó wọn dànù ṣé nǹkan tí mo sọ ti yé yín now ìgbà tí ọmọ obìnrin kan wá lọ bóyá ó gbé ni o àbí kò gbé ni o I don't know but wọ́n wá ká pé kíní yìí ó wà lọ́wọ́ ẹ̀ ọwọ́n afẹ́ pa ìgbà yẹn ní Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́n pè yẹ káwọn ṣẹ̀ṣẹ̀ dìde torí ọmọ kan àìmọye àwọn ọmọ tó ti pàdánù síbẹ̀ yẹn ní pé torí wọ́n gbé kíní wọlé torí ọmọ kan wá dìde mọ́ wọ́n wò pé wow so Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ní ẹnu débi wípé wọ́n lè ti torí ọmọ kan ṣoṣo yẹn lọ síbẹ̀ yẹn wípé ọmọ yìí o kì í ṣe òun bó tẹ̀jọ́ pé òun ló ṣe gan máa dínà pé òun kan ló ṣe o tọ́wọ́n tẹ̀ fi ọmọ yẹn lẹ́wọ̀n dẹ̀ pa because anybody tó bá ti gbé nǹkan lọ sí máa pa wọn ni wọ́n máa gé wọn lórí báyìí ni wọ́n ní wow ọmọ ẹni ẹlẹ́ni lálẹ́ ránṣẹ́ dé torutoru ṣe ti rí pé kò sí Nàìjíríà wọ́n tó bá ṣe sọ pé wọ́n Nàìjíríà láwà ẹ fi wọ́n lẹ̀ wọ́n máa tó ṣe wò ó àdúrà mi ni pé kọ́ lọ ṣàbò lórí ẹ̀ mi ò ní sọ jù yẹn lọ kọ́ lọ ṣe àbò lórí ẹ̀ kó o má bọ́ sọ́wọ́ àwọn agbénipa kó o má bọ́ sọ́wọ́ àwọn ajínigbé tó bá bọ́ sọ́wọ́ àwọn ajínigbé lẹ́ẹ̀kan wàá mọ̀ pé kò sí wọn Nàìjíríà. ṣe ń gbọ́ ní north tẹ́ bá dé north àwọn area kan wọ́n ń gbébọn wọ́n organize ìbọn ń bẹ̀ fún wọn ń gbébọn bẹ̀ lọ́dọ̀ rẹ̀ wò lẹ́kọ̀ọ́ tí ẹ bá ẹ kó gbé ṣàkàbùlà tó fi ń paná táwọn ọlọ́dẹ gan máa ń lò lásán orúkọ ẹ̀jẹ̀ ní wọ́n Nàìjíríà níbi tí Lagos State ti ń fún wọn ní físà wọn ló tó ń lo 6 months 7 months nígbà tí wọ́n Nàìjíríà tí àwọn tó wà nílé Haúsá láàrin 1 week wọ́n dẹ̀ ń rí gbà
wọ́n Nàìjíríà náà ni wọ́n Nàìjíríà nígbà tí àwọn Fúlàní sọ pé yẹn àwọn ò ní gbóúnjẹ wá fún wa kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ yẹn tí Tinubu ò bá fún àwọn ní owó táwọn béèrè àwọn ò ní gbóúnjẹ wá sí Èkó mọ́ kí ni ìtumọ̀ yẹn tá a bá pera wọn ní wà Nàìjíríà tá a bá pera wa ní wọn Nàìjíríà tó yẹ kó máa sọ ọdún kan bẹ́ẹ̀ yẹn jáde ṣe ti rí pé àwọn gan mọ̀ pé àwọn ò ṣe wọn Nàìjíríà ọkọ̀ mọ̀ fẹ́ gba gbogbo nǹkan wa nígbà tó bá wa wọ́n ti sọ pé kí ni orúkọ wa oríwo náà máa kọ fún wa ẹ máa ti mọ iṣẹ́ tí máa mọ orí mi tí máa mọ omi rin tí mo máa kọ pé Yorùbá yoyoyo bí inú alẹ́ wọ́n gbẹ̀mí Fáláre wọ́n gbẹ̀mí Fẹ́lẹ́bí ó ní Yorùbá nítorí owó Yorùbá ń para wọn nítorí owó Yorùbá ń pa wọn nípò àwọn Fúlàní dídì sọ́jáde ní pé àwọn Yorùbá àwọn ti mọ̀ wọ́n yí pé wọ́n láìkí owó wọ́n dẹ̀ láìkí ipò wọ́n dẹ̀ rárá fi yín sí ipò wọ́n dẹ̀ kówó fún yín àwọn dẹ̀ fi ń gbọ́ ogún ọjọ́ ọ̀la lọ́wọ́ yín ṣe ti rí bẹ́ẹ̀ yẹn. ẹ̀jẹ̀ ni wọ́n Nàìjíríà nìyẹn àwọn kan máa pààyàn fílì wá lọ bẹ́ẹ̀ ṣé wọ́n Nàìjíríà nìyẹn wọ́n pa àwọn ẹni yà ó kò sí nǹkan tó máa ṣe sí. ìyá jẹ. ṣé ti gbọ́ bẹ́ẹ̀ pásítọ̀ ní Ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀yin ní kẹ́ ẹ jà fúnra yín nígbà tí n bá sọ́gbà yẹn ń pèsè èwo ló pè jù nínú wípé kí a ṣe rally massive rally kí àwọn èèyàn péréte kú tàbí ká má ṣe rally kí wọ́n máa pa bíi thousand every month èwo ló tẹ́ wa lọ́rùn ní méjèèjì ṣé kó máa pa thousand every month ni àbí kán ṣe rally bí ẹ̀mí ìjọ mẹ́ta àbí ìjọ mẹ́rin àbí ọ̀sẹ̀ kan káwọn ìwọ̀n bá àwọn èèyàn péréje tó bá máa kú kó kú ẹ̀wọ̀n mi sọ pé yẹn ṣe ìwọ náà lọ méyàn tiẹ̀ náà wà pé wá ṣe rally ìwọ náà lọ ṣe kíníkan ìyẹn la máa ṣe táwọn pípù yà fi gba gbogbo ilẹ̀ wa tán mo gbàdúrà wọn ò ní rí gbà. Àkókò àti ìgbà ṣe ti gbọ́ wọ́n ní Yorùbá nation máa ṣe kí ni ó máa wáyé àkókò àti ìgbà òun ni a ò mọ̀ àdúrà wa wá ní pé kọ́nà jẹ́ kó wá ní kíákíá kó ṣojú àwa tá a wà ńbẹ̀ tá a jọ ń pariwo Yorùbá nation yìí la fẹ́ kó ṣojú gbogbo wa àdúrà tá a máa gbà nìyẹn kó ṣojú wa bá ṣiṣẹ́ yàngì yìí ká lè lẹ́nu ọ̀rọ̀ pé at last àgbàlẹ̀ wa àdúrà tá a ká máa gbà nìyẹn pé kó jẹ́ kí Ọlọ́run jẹ́ kó yá ní kíákíá ṣètìlí ẹ má jẹ́ sọ̀kan tí mo fẹ́ sí tí bá lọ sọ yẹn ní òjíṣẹ́ ṣọ́ra rẹ ẹ jẹ́ kí n ṣọ́ra mi ẹ má jẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tí màá sọ ní pé ṣe rí gbogbo àwọn tó wà ní ìdí Yorùbá nation tí mi ò jẹ́ kó lọ ẹ bá mi lọ sọ fún wọn yín pé kán ṣe wí agbẹjẹmọ́wọ́ pé kán ṣe kí ni kán ṣe wí agbẹjẹmọ́ gbogbo àwọn tó ń dí Yorùbá nation lọ́wọ́ tó fẹ́ kó lọ ẹni kán ṣe wí agbẹjẹmọ́wọ́ o bí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíà máa tẹ́ o bí bẹ́ẹ̀ kọ́ ẹlòmíì báyìí á ti filẹ̀ ṣaṣọ̀bùrọ̀ ká tó gba Yorùbá nation mò ń dàrọ̀ yìí sọ ni o ẹni kan ṣe kí ni kó ṣe mú agbẹjẹmọ́wọ́ kó pa ẹnu wọn mọ́ gbogbo àwọn tó fẹ́ máa gbé àwọn ìgbìmọ̀ àràdàdàdàdà kan dìde ní underground láti máa fi bà Yorùbá nation jẹ́ ẹni kan lọ jáwọ́ o bí bẹ́ẹ̀ kọ́ ìyá máa jẹ lòmíì o. àní Nàìjíríà máa kí láti fi òkú sẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá bèrè lọ́mí times 100 ìjọ ẹ̀mí lélẹ́yìn fún mi ní ọ̀nà ṣùgbọ́n Ọlọ́run mọ tó ṣe ó máa sún ọ̀pọ̀ àwọn èèyàn lè ní fara àwọn èèyàn máa ojú àwọn èèyàn máa wá là bẹ́ẹ̀ni wọ́n tó kọ́ máa fọ̀ méjì lórí àwọn kan sọ pé wọ́n Nàìjíríà ebi ò tí pa wọn ní bẹ́ẹ̀ni tó ṣẹlẹ̀. God bless you. ṣe ti gbọ́ báyìí ṣe gbọ́ pé Yorùbá nation máa ṣe kí ni ó máa dúró
ipe Nàìjíríà gan á pín látòkè òkun nígbà tí Ọlọ́run bá máa ba ìjọba wọn tó máa mú ìjọba tó máa tọwọ́ bọ tó máa fíńgà orí wọn ìgbà ni máa pé no ẹ jẹ́ káwọn èèyàn yìí lọ no àwa gan fẹ́ lọ àwọn òṣèlú gan ló máa wá bá ṣe Sunday Igboho ní ìdákọ́ńkọ́ pé ọ̀gá ṣó o ṣe tán ṣó o dúró tán ó yá ká support ẹ ẹ̀yàn fi wọ́n lẹ̀ kò sẹ́ni tí ò fẹ́ nǹkan tó dáa ṣùgbọ́n ṣé bí wọ́n ṣe ń ṣe yìí ló dáa àwọn kan á yóò bámúbámú àwọn kan á máa tọrọ jẹ àwọn kan á máa ṣoríṣiríṣi ìyá máa jọ ọmọ ẹlòmíì ibẹ̀ la máa ráwọn tó máa ra mọ́tò bọ̀bìnì ìgbà yẹn náà ni wọ́n fẹ́ fi adúrò owó kan wọ́n fẹ́ fi ṣe ilé fún pírẹsidẹ́ǹtì àbọ̀ fẹ́ fi ẹ má bínú mo gbọ́ òfófó kan ni o mo gbọ́ òfófó mo fẹ́ ṣòfófó fún wa ni o mo fẹ́ béèrè ni o torí mo gbọ́ kí níyànbọ̀ tí mo ò believe mo wá fẹ́ béèrè pé àwọn kan sọ wípé mo gbọ́ ni o ẹ má sọ pé òjíṣẹ́ wa mú evidence mi ò ní evidence o mo gbọ́ ni o wọ́n ní ni o torí ní ìsìn àwọn mi máa biscuit kan tí mò ń sọ o àwọn kan tọkọ wọn lọ́wọ́ ti dorí kodò ẹ má bínú jàre wọ́n ní Aso Rock ṣe mọ̀ pé tí president bá ti dé Aso Rock tó bá ti di president yìí tó ti sign wọlé anyhow ṣe mọ̀ pé Aso Rock ló yẹ kán máa gbé Aso Rock ló yẹ kán máa gbé ibẹ̀ kankan ló yẹ ẹṣẹ́ mọ́ azina Nigeria president Aso Rock ló kọ́ fún wọn pé kán máa gbé mo wá gbọ́ fìrìfìrì ni mo yí gbọ́ ní o wípé àwọn dáàdì wa Tinubu wípé wọ́n gbé ní Aso Rock o wípé private house wọn tó wà ní Abuja ibẹ̀ ni wọ́n ti ń control ìjọba ẹgbọ́n ṣé lóòótọ́ ni tó bá jẹ́ òótọ́ ni ẹja mọ̀ tó bá jẹ́ rọ́ ni ẹja mọ̀ ṣẹ́wọ̀n a máa ṣàkó sí ni a máa ṣàgbọ́ fèrè mo gbọ́ ni o mi ò ní evidence ẹ má sọ pé evidence àmọ́ ò ní evidence but mo gbọ́ mo ṣàgbọ́ wípé nǹkan tó sọ nìyẹn èmi wá béèrè question yìí nìsín pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ni ok mo ti ní mo máa play kíní ìfún àgbẹ̀rẹ̀ àwọn kan ti sọ pé òjíṣẹ́ ẹjọ́ ẹ ti pọ̀ jù ó jẹ́ ká ní sí gbọ́n nǹkan tó ń sọ ẹjọ́ wá dá padà fún yín mi ní sọ anything mọ́ ìmọ̀ wá jẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ fúnra ara yín láti A to Z ṣe ti rẹ́dì ẹ ti ṣe tán ok. ìyà ìṣẹ̀lẹ̀ ń jẹ Olúwa ti rán Messiah many times. God has sent Messiah several times. Àwọn èèyàn gbọ́ ọ̀gbọ́n ni. People are suffering. Yes, Olúwa ti rán Messiah. God is just punishing. Ó ti rán àwọn pé lọ bá mi jà fún. God already sent some people. Ṣùgbọ́n àwọn èèyàn lọ tún sọ pé àtà ló rán iṣẹ́. Some people are even saying who sent. So ó máa dé situation like tó bá lè débi bí báyìí. It is so tough to imagine. Torí tí ò bá lè débi báyìí ọ̀pọ̀lọpọ̀ yóò ní gbọ́. A lot of us will become. Náà ẹ wo àwọn èèyàn tó tójú wọn là láti bí 2019 season. So those. Ojú àwọn kan tí làwọn ṣe pariwo wọn Nàìjíríà. So if I say one Nigeria. Ìyá ẹ̀ máa èmi ń gbàdúrà pé képo wọn 5,000. I pray that. Yes. Buy a liter of oil. Ẹni kí ni mi sọ̀tà Nàìjíríà. Mi sọ̀tà àwọn èèyàn. Torí tó bá wọ 5,000. If we buy 5,000. Ẹni báwọn èèyàn wọ́n á jókòó sílé. Ọ̀pọ̀lọpọ̀ wá pé pé ẹja pín. Ṣùgbọ́n tí kíní yóò bá ti lè wọ́n sì máa sọ pé a lè rà a lè rówó rà a lè ṣe báyìí wọ́n sì ṣùgbọ́n tó bá lè débi pé orí wọn pè so ọ̀rọ̀ sábà yẹn ó sì máa dùn báyìí lọ bí ṣeré o ebi máa pa àwọn èèyàn gan next year kì í ṣe ebi máa pa àwọn èèyàn gan ẹ̀rù wọn bá àwọn èèyàn fáàmì bọ̀ ọ̀rọ̀ Yorùbá nation tabarika wo bẹ ṣe ń lọ bẹ ṣe ń tì lọ wájú tì lọ sí. Yorùbá nation ok mo gbọ́ ṣé Yorùbá nation ṣọ́nà ni fún wa ṣá ṣọ́nà ni. Bàbá ìbéèrè ni pé ta ló so Nàìjíríà kù. Who tied Nigeria together? That's my question. Ìjọ tí wọ́n pe orúkọ Nàìjíríà ta lẹni tó pè. Ṣé ó sọ wípé ẹ̀mí Ọlọ́run pé òun pé kò ń porúkọ yìí o east o west o south ya kó ipò Nàìjíríà ló ló wá sọ. Ènìyàn ló kò pọ̀. Náà ẹ máa gbọ́ sí i ṣé àwọn tó ń jẹ́ Israel. Gbogbo yẹn máa pariwo oh God of Israel. Israel ń jagun pẹ̀lú bọ̀ báyìí. Israel are fighting. Orí àwọn èèyàn pé wọ́n sọ tó fún yẹn sọ pé Israel ń jagun lọ́wọ́ fún òmìnira. Èyí wọ́n sọ pé oh God of Israel nígbà tí oh God of Israel ọlọ́run Israel náà pè jagun pẹ̀lú
iṣẹ́ sì kù. Still have a lot of work. Ṣùgbọ́n tí mo gbọ́ ni underground planning. But I said we should start underground. Tó bá dé stage kan, if you get to level, àwọn olóṣèlú kan ló máa pè ẹ̀kọ́lẹ̀. Some politicians wọ́n máa pè é pé call you. Ṣé ready? Are you ready to? Torí wípé Nàìjíríà máa divide láti òkè òkun. Because Nigeria will be separated from ẹ̀kọ́ tí mo Nàìjíríà máa divide láti òkè òkun. From abroad. Ẹni tó bá sọ pé Nàìjíríà ò divide. Ẹ sọ pé kó fọmọ ẹ̀rú bọ. Báwọn ọmọ tó kù ṣe kú. Débi ń pa wọ́n. Táwọn ọmọ aláìní sọnù. Tí wọ́n kidnap àwọn èèyàn. Kó fọmọ tiẹ̀ náà rú. Kó wá wo bó ṣe rí. Nígbà yẹn mọ̀ pé Nàìjíríà ti pín. Ní ìgbà tó pé a wà lórílẹ̀-èdè ní ìlú táwa yìí àwọn kan ń gbádùn lórí ìjọba níbi tí constitution wọn yàtọ̀ sí ti Èkó ní ẹ bá dé nọ́ọ̀tì wọn ní ẹ lè gbé bọ̀ láwọn eré àkọ́ ṣe lè ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ẹ̀jẹ̀ ni wọ́n Nàìjíríà nìyẹn àwọn kan máa pààyàn fílì wá lọ bẹ́ẹ̀ ṣé wọ́n Nàìjíríà nìyẹn sàbàjẹ́ parọ́ fún ẹ tó bá sọ pé àní Ọlọ́run mọ tó ń ṣe ó máa fi lè jẹ́ kórí àwọn èèyàn pé tẹ́ ẹ̀ bá ti jà fún òmìnira yín kò síbi tẹ́lẹ̀ ebi máa pa ẹ̀yin olúwa adódọ́lọ́ Ọlọ́run ti parí iṣẹ́ kó máa bẹ̀rẹ̀ ayé jáde ó nù ẹ̀ka Genesis ni ó lọ́jọ́ kejì ó sì sinmi iṣẹ́ òde tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà Ọlọ́run máa bá yín túnṣe kí lọ́nà fẹ́ túnṣe orí ìbò pé ó ní pé mo fẹ́ kí àwọn èèyàn mi gbádùn ó dẹ̀ kú igi ó mú gbogbo ẹ̀ ó lókè jẹ́ kọ̀nà dà ẹ̀jọ̀ sọ́nà Ọlọ́run bá wọn ṣe sọ́nà ló bá wọn ṣe ẹ wá sọ pé kọ́nà wá sọ kalẹ̀ ẹ ń tọ́ra yín kó wá ṣe indomie àti rice fún yín kó wá gbé síwájú ebi máa pa yín dànù. Any question? Yorùbá nation máa wáyé tó bá yá ẹ má tọ́ra yín. Ọlọ́pàá náà ti wá sí Nàìjíríà ń bí àti tó wà náà ní kókó sí. Ìyá Abiná kọfà sàkáàdì màkàsà màlẹ́kà yẹn ṣe báyìí kó má wà á láyé màlẹ́kà yẹn ṣe báyìí. Ó ní rárá ó ní torí pé wọn ò tí ì padà lẹ́yìn ẹ̀. Àní Nàìjíríà máa kí láti fi òkun sẹ́ ẹ̀. Láì tí gbà mí. Ọdún làwọn Mi ò tó wọn fún mi lọ́dún. Bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ mi times 100. Sà ìjọ ẹ̀mí lélẹ́yìn. Wọ́n fún mi ní ọdún. Ṣùgbọ́n Ọlọ́run mọ tó ṣe. Ó máa sún ọkàn àwọn èèyàn yẹn lé. Àwọn èèyàn máa ojú àwọn èèyàn máa wá là. And now we want to come out of Egypt. Torí àwọn kan sọ pé wọ́n Nàìjíríà. Ibi ò tí ì pa wọn ní sọ tó ṣẹlẹ̀. God bless you. Àmì ṣeun àdúgbò láti. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ báyìí pé Yorùbá nation máa ṣe kí ni ó máa lọ a máa lọ bẹ́ẹ̀ ni a máa lọ ní Nàìjíríà wa Nàìjíríà lèmi sì máa ń pè ní Nàìjíríà wa yìí a máa ṣe kí ni Yorùbá nation máa kí ni a máa kàn jáde bá ṣẹ́ni ìjọ tá bá máa jáde bá ìjọ náà lẹ̀ tí mọ̀ àdúrà àbẹ́sẹ̀rẹ́ pé mo sọ tẹ́lẹ̀ síwájú náà pé àdúrà wa ni wípé kó ṣojú wa nígbà tí ara wa sì ṣe ṣámúṣámú báyìí kó ṣojú ẹ̀yin èèyàn mi náà lórí òjìṣẹ́ táyà rí sì ṣe ṣámúṣámú báyìí kí a wá sọ nígbà náà pé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run wípé at last Yorùbá nation ṣe kí ni ó padà dúró ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment lórí òjìṣẹ́ ẹ̀ṣẹ́ lẹ́yìn tẹ́ máa ń comment ẹni àwọn èèyàn ṣẹ́ni ìjọ ti máa ẹ má wò pé òjìṣẹ́ ìgbà wo ló di kíní ẹ̀yẹ fìyẹn lẹ̀ ṣe ìjọ ti máa sanga lórí yín jọ yẹn ẹ má wọrí so bó ṣe jẹ́ nìyẹn títí gbà tá tún máa pàdé lórí òjíṣẹ́ ṣe rí mo fẹ́ ìkókó wà tí mo fẹ́ mú wá fún wa ṣùgbọ́n kò tí ì yá mo sì fẹ́ àti fún mi lórí ọ̀fẹ́ láti wá ṣe láti wá sọ síta tó bá tó time màá bọ́ta màá wá sọ bó ṣe jẹ́ nìyẹn see you next time ó dàbọ̀.